Káàbọ̀ padà ètò ojúrí ohun tẹ̀ wájú lórí tẹlifíṣàn Orísun Channel 168 on Star Times. Ibẹ̀ la wà tá ti ń kàn sí arábìnrin Rabiat Abíọ́lá Oniike. Ọ̀rọ̀ tẹ́ ń bá lọ ká tó lọ sí ilé agbára lókè lọ́mọ fẹ́ kẹ́ fi díẹ̀ kẹ́ fi gún bì kan. Mo sọ nípa pé ọkùnrin mi ò fẹ́ kí n ra nǹkan. A ti sọ nípa pé ọkùnrin mi inú máa ń bí, ó máa tètè ní ìbínú. A sọ nípa pé ẹlòmíì tó bá fẹ́ ṣe nǹkan, wọ́n á ní kó má tíì sọ. Wọ́n ní kó má tíì sọ pé tí kejì tàbí tí kẹta pé kó má gbọ́. Ṣé bí irú ọkọ ẹni wá ló yẹ kó jẹ́? Wọ́n sọ fún pé ẹnikẹ́ni etí kejì àti kẹta ò gbọdọ̀, kò bá jẹ́ ìyá, kò bá jẹ́ bàbá, kò bá jẹ́ ọmọ bíbí inú ẹ̀, wọ́n á ní kó má sọ fún ẹnikẹ́ni tó fi máa parí nǹkan tó ń ṣe yẹn. Wọ́n á tún sọ ẹlòmíì, wọ́n sọ fún pé tó bá di bàbá yìí ni o, ló máa tó lè láǹfààní àti sọ fún èèyàn bó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ wá wò báyìí, irú ìwà tí arábìnrin yìí wù, inú mi dùn pé obìnrin ni yín, ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin, irú ìwà wo gan-an la lè kà sí nílẹ̀ Yorùbá? Ẹ ṣé olótù. Ní ti èmi, mi ò lè sọ pé nǹkan tóbìnrin yẹn ṣe ò dáa. Bẹ́ẹ̀ ni mi lè sọ pé nǹkan tó ṣe dáa. Níwọ̀n ìgbà tí a ti mọ kókó nǹkan tó wà nídìí ẹbí wọn, a lè dá ọkọ lẹ́bi, bẹ́ẹ̀ sì la lè dá ìyàwó lẹ́bi. A lè dá ọkọ lẹ́bi. Bẹ́ẹ̀ ni a sì lè dá ìyàwó lẹ́bi. A sì lè dá ìyàwó lẹ́bi. Náà lẹ́bẹ̀ ni. Kí wá lẹ́yìn wá rò pé ó yẹ kí arákùnrin yìí gan kílẹ̀ rò pé ó yẹ kó ṣe? Ẹ ṣé olótù. Ní àmọ̀ràn tèmi fún arákùnrin yìí ni pé níwọ̀n ìgbà tí ó ti jẹ́ pé fún ara ìyàwó ẹ̀ ni ó pè tó sọ fún pé baálé mi o, mo ṣẹ̀yìn o, mo ṣe nǹkan báyìí, mo ṣe nǹkan báyìí o. Ìyẹn túmọ̀ sí pé kì í ṣe pé bóyá obìnrin yẹn ó ní ìwà burúkú lọ́kàn, àbí ó ní nǹkan kan láti ṣe kọ́. Tó bá yẹ pé ó ní nǹkan kan láti ṣe ni kò ní sọ fún. Ẹlòmíì wà bí a ti rí lóríṣiríṣi ni a sì gbọ́ lẹ́nu ọ̀bàtà àdélé ayé ìyá ti gbọ́ lóríṣiríṣi. Ó lè wà bẹ́ẹ̀ títí ọjọ́ ogbó tí ò ní sọ, tíyàwó ò ní sọ fún. Yẹ kí wọ́n jọ wà bẹ́ẹ̀ ní sọ́jọ́ bá tájì máa sanwó lé yẹn. Wọ́n tá máa dìbò gbà síyàwó ẹ̀ tí kò ti pè ló sọ fún pé báyìí ni o. Ìmọ̀ràn tèmi sọ́kọ ẹni pé kó gbẹ̀yàwó ẹ̀ padà. Wọ́n jọ máa gbé tọkọtaya nítorí àwọn ọmọ tí wọ́n bí, kí wọ́n lè fi ẹ̀kọ́ lélẹ̀ fún àwọn ọmọ yẹn, kó má dọjọ́ iwájú àwọn ọmọ yẹn rú, kó má ba ọjọ́ ọ̀lẹ wọn jẹ́. Àmọ́ ṣé ẹ̀yin ò wò wípé bí arákùnrin yìí bá gba ìyàwó yìí padà, tí wọ́n sì jọ ń gbé ní abẹ́ òrùlé kan náà, Yorùbá bọ̀ wọ́n ní ìgbọ̀nsẹ̀ kékeré létí àwo gbẹ̀gìrì, bí ojú bá kúrò ńbẹ̀, ìjẹ́ ọkàn wa lè kúrò ńbẹ̀ bí? Ojú wo lẹ̀yin fi wò? Ilé ayé la ti bá kíyàwó lówó lọ́wọ́ ju ọkọ lọ. Ọlọ́run ọ̀kadà làwọn bákan náà. Ọlọ́run lè ní kíyàwó kó ní búrìjì ju ọkọ lọ. Tó bá yẹ sí níbẹ̀ kí ọkọ ṣe kíni, kó fọ́ sọ́kọ pẹ̀lú ìyàwó ẹ̀, kí àṣírí àníyàn kó má tú, kí wọ́n jọ ṣe kíni, kí wọ́n jọ wà ní ṣọ̀kan. Àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin, ṣé ẹ rò wípé arábìnrin pé ó dalẹ̀ ìfẹ́? Ṣé kìí ṣe pé ó dalẹ̀ ìfẹ́ torí pé lé abẹ́ májẹ̀mú ìgbéyàwó, mo rò wípé àsọyépọ̀ ó yẹ kó wáyé dandan láàrin ọkọ àti ìyàwó tó fi kọ́lé. Ìyẹn tiẹ̀ tún wá kọ́ ni ó jẹ́ ìṣòro bí kìí ṣe pé ọkọ rẹ̀ wá ń sanwó ilé tó kọ́ fún ọ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ìbẹ̀rù náà ni tèmi ṣe rò ó pé kí n má tí ì sọ. Mo ti sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, níwọ̀n ìgbà tí a ti mọ kókó ohun tí arábìnrin fi ṣe tí ó ṣe, a lè judge, a lè dẹnikẹ́ni lẹ́bi inú àwọn méjèèjì. Tó bá yẹ pé a mọ ohun tí ọkọ ṣe fún ìyàwó, àbí a mọ ohun tí ìyàwó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́, a lè mọ ohun tá a fẹ́ sọ sí. Mo nígbà tí a mọ̀. Àmọ́ nínú ìbéèrè tèmi gbà tí èmi àti arákùnrin ìtàjọ́ ń sọ̀rọ̀, wọ́n ní kò sí nǹkan kan tí àwọn ṣe fún ìyàwó àwọn o. Ọkọ ló sọ bẹ́ẹ̀. Ó sì nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. Tó bá nífẹ̀ẹ́ lélẹ́yìí o. Tó bá yẹ kó bá nífẹ̀ẹ́, á fẹ́ pẹ̀lú bó ṣe rí náà ni. Á gbàgbé, á fi akílọ fákílọ. Á jẹ́ kí yẹn lọ. Á fìfẹ́, á fi mú kó lọ́kàn. Èyí wà rò wípé irú obìnrin bẹ́ẹ̀ ó lè pa ọkùnrin yìí. Ṣé ẹ rò pé irú obìnrin yìí ó kó lè ṣekú pa ọkọ ẹ̀ bó bá dọjọ́ iwájú? Rárá o, kò rí bẹ́ẹ̀ o. Tó bá jẹ́ wípé ọkọ lọ gbọ́ níta, tí ìyàwó tí ì ṣe pé fún ara ìyàwó ẹ̀ ló pe ọkọ ẹ̀, a lè sọ yẹn, a lè ní ó lè rí bẹ́ẹ̀. But nígbà pé fún ara ìyàwó ló pe ọkọ wípé ọkọ mi báyìí ni, a jẹ́ pé nǹkan kan wà níbẹ̀. Bóyá wọ́n sọ fún pé kó má ti sọ fún yàn,
lásìkò yẹn wá tó ló fi pe ọkọ yẹn kò lè ṣekú pa ọkọ ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí bí àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe rí bẹ́ẹ̀ mi ṣe rí. Kò lè ṣekú pa ọkọ rẹ̀. Rárá o. Ìyẹn túmọ̀ sí pé bí arákùnrin yìí bó bá láǹfààní àti gba obìnrin yìí padà kí ẹ tún jọ lọ máa gbénú létí ó ti kúrò. Bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe iṣó inú ẹ̀kún àmúmọ́ra tó bá pariwo síta náà máa mọ tí wọ́n jọ ṣe. Níwọ̀n gbà sí wọn bá ti pariwo ẹ̀ síta tó yẹ ṣe kí ńlá wọn ní mọ ẹni tó nílé ọkọ lónìí ni o ìyàwó lónìí ni o wọn ò ní mọ gbogbo ẹbí kúkú mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n yálégbé ni pé ọkọ ọlọ yálégbé ni wọ́n á ṣe kí ni wọ́n á fi sábẹ́ òrùlé wọn. Wọ́n á fi sábẹ́ òrùlé àmọ́ ọkọ yóò mọ̀ nínú ara rẹ̀ wípé ilé ìyàwó òun kò ló wà. Àwọn nílẹ̀ Yorùbá ìgbéyàwó la máa ń sábà gbọ́ àìsábà gbé ìgbọ́kọ̀ ṣé ìgbọ́kọ̀ kọ́ lápẹ́lẹ̀ rí nílẹ̀ Yorùbá. Ó ti wà látayébáyé ló ti wà. Olóòtú kò sí ohun tuntun lábẹ́ ọ̀run. Kò sí ohun tuntun lábẹ́ ọ̀run. Ní àdúgbò mi ìyá kan wà bẹ́ẹ̀ òun ló kọ́lé ilé ńlá jọ̀rọ̀jọ̀rọ̀ gidigidi òun àtọkọ ẹ̀ sì jọ ń gbé di ọjọ́ ìní ni ọkọ wọn sì máa kí 80 years birthday ní last 2 weeks tẹ́ bá mọ báyìí dàgbà sí wọ́n jọ ń gbé ní ìyàwó dẹ̀ nílé kò dẹ̀ síjà kò sí wàhálà àmọ́ wọ́n dẹ̀ ṣe dáadáa wọ́n ṣe rere kò sí tuntun lábẹ́ ọ̀run tífẹ̀ bá ti wà kò sí lábẹ́ ọ̀run tífẹ̀ bá ti wà bá ti nífẹ̀ẹ́ ara wọn kò sí nǹkan kan tó jẹ́ tuntun. Kó tó di pé a ó mọ tẹ̀wájú lórí ètò ojúrí fún ti ọ̀sẹ̀ yìí aláǹfààní àti lọ sí ìgboro agbèrò àwọn aráàlú lórí eléyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ bá ọba dé ètò ojúrí yóò máa tẹ̀wájú ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀.